nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda tó lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ̀ yẹn o tí wọn jẹ́jẹ́ ní kankan gbé wọn ti ń pa yẹn bẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́pẹ̀ láwọn tèmi pé àwa máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. láwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ káwa lọ bẹ̀ ẹ fi mi láyé kí mi lọ bẹ̀. àtúnyà wọ́n ní àwọn Fúlàní ẹ̀ sọ pé tí n bá ṣe gbìgbì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gbìgbì tó bá pa wọ́n làwọn àlejò wọn pa wọ́n okay now no problem. èmi mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lè máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó okay now wọ́n sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ́ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbóni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ wọ́n kó bọ́ǹbù ẹ̀ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò ń bẹ̀ easily èmi ò dẹ̀ béèrè owó mo ní mo sọ mẹ́ta ara tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàgàrà àti àṣẹ́tì dìgbà ó gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò rẹ̀ ní sí mi wáyé tí ò fàyè gbà mí kí mo rẹ̀ gọ́fìnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìlú ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kankan kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí ìdíkà mọ àwọn tó ń dẹ̀ jíyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí ìdíkà sẹ́ mọ́ tó dẹ̀ gẹ́gẹ́ gbé bọ̀ tó mọ̀ ní pé mo tún lọ́wọ́ ohun tó ṣe nìyẹn wọ́n wá lámọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn ìgbò tí mo nẹ́ẹ̀dẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyẹ́n sòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ ta ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè ká mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìí ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣé drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ kankan Nàìjíríà sẹ́yìn lọ gbé wọn Canada àbẹ́ lọ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ gbogbo tí wọ́n kájọ jà kí gbogbo wa fi kéèyàn mọ̀ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kànlẹ̀ mọ́ balẹ̀ kéèyàn mọ̀ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ bí jìnnà ẹ wo dúró tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni a mọ̀ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ ó sódà ó sì dọdún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀
Buhari lò 8 years òwúlò. So now I want expect me pẹ̀lú game òṣèlú tẹ̀ ń fa àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí máa ń tákù Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò lè bá yín sìn yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kàlá káyìí mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè bá yín tákù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọmọlọ́mọ sọ pé ọpọlọ yín ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣé tí wọ́n understand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kẹfẹ́ kóra ẹjọ́ fẹ́ mọ́ dàrú tẹ́tàrí block wọn for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn yín mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń gbára wọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bí kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá lóko wọn wọ́n kàn fa àwọn ọmọlọ́wọ́ à ń ṣe human right lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ò bá tètè dìfẹ́ǹdì pé ẹ̀fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàlú wọn kó sábẹ́ ẹ̀rọ olórúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá máìndì tí wọn pé ká lé Tinubu lọ ká sàdárú ká lè kó àlèkọ̀dá ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọ́lọ́ níjọ́ bàjẹ́ fún yín ìjọ́ dẹ̀ ní tì ẹ̀ ní ṣiṣẹ́ láéláé gbogbo ẹlẹ́dì president ẹlẹ́dì gọ́fúnà lórílẹ̀‐èdè wa táwọn tó fẹsẹ̀ rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè bó ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùn dẹ̀ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ò ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ò ní bàjẹ́ state ẹni kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́kẹ́ kú ẹni bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mìí kò easy tẹ bá ní kò kàn yín sí àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dìde pé kí láwá jẹ president bá jẹ́ sọ́ẹ̀nì ẹ̀ union fún káwọn ẹ̀ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ́ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa stop lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ́ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ wọn kódà wọn yàrá gbọ́ ju tí ìlú àyè bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ́ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ́ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe talẹ̀ ń kó fún God bless you my brother security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ́ governor owó tẹ̀ ń gbà ìfira private jet state ò dé ní tiẹ̀. ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìjẹba ti lọ́tẹ́ kọ́ gbé lọ ní o security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe ṣé ọlọ́pàá lẹ́ ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lẹ́ ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn akílẹ̀ kẹ́kẹ́ ń pa àwọn ọlọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń pèsè lẹ́ẹ̀fà ọmọ yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n parí yunifásitì ẹ̀kọ́ àwọn ọmọ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún pé tó jáde yunifásitì mo parí pólì ìmọ̀wọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣe wọ́n dẹ̀ jẹun. Ṣé you understand? Security for tí federal government ń gbé fẹ́yìn níbo lẹ́ ń kó sí. Tẹ́ẹ̀ fi lè because ohun tẹ́ ń bí lè fi lè gbé state governor níbí governor kọ̀ọ̀kan yẹ kó secure state ẹ̀. Exactly ẹlẹ́yìn ní number 1 state wá ń bí tó yẹ pé ẹ̀yin lè sọ pé kán lọ pa wá mọ́lé lóru tẹ̀sí lè sọ pé kán fi wálẹ̀. Okay now kí ló dé tẹ̀ owó security for tẹ̀yìn ń gbà yẹn kí lẹ̀yin fi ń ṣe. Ẹ̀ ń kó sápò ara yín ni bẹ́ẹ̀ bá kó sápò ara yín kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mọ̀ wá nùgbọ́ láti secure yẹn ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ̀rọ̀kọ̀ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS lóun ti ń fẹ́ ìjẹ́kùn lè ṣe wá bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yà kó tẹ́bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yìí àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ìjọba bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal
state gan lè ní wọn state government gan owó tó ń gbà lọ federal kan fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣé tí wọ́n sá nǹkan tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security fò tí federal government ń kó fún yín tẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹn bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn ẹ̀yẹ bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún yín fún security abẹ́ ẹ̀gbà kẹ sọ fún wa pé federal government fún yín ní security fò tí kankan o kẹ sọ káwọn á bí federal pé ẹ fún wọn lẹ̀ fún wọn ẹ̀yin dẹ̀ lẹ́ ń fún wọn ó kẹta ní ká bí ọlọ́run ìjọba jẹ́ fún gbogbo yín ojú òní tì gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ́lẹ̀ wà ń bẹ̀ wọ́lẹ̀ ń kọ́ yìí tẹ́lẹ̀ ní abá débẹ̀ ẹ̀ ti di tí bàtà ti ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn ní kẹ́ ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra ẹ̀ rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà lẹ̀ ẹ fáyà wọn dànù gbogbo ẹ̀ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ̀ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ̀ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ̀ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ̀ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́ńsẹ́nà dó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòún dó yìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́ mi kò dúró de president ó lóun ò ní dàtí ó ní because òun gba security post òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun ní máa bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà ìwòlárí tó tún sí gbèrò ọwọ́ ẹ̀ àwọn náà tó wá sọ di business wọn àmọ́ ní wọ́n jiyàn gbé ń lo àwọn ọmọ ọlọ́gbọ́ ńláńláńlá wa àwọn ní di kẹ́nẹ́kẹ́ jet àwọn ní di lórí irọ́ sọ ọlọ́run níjọ́ bàjẹ́ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jalè ẹ ṣe gan. wọ́n ní ọ̀dọ̀ àbàlá tó máa ń gbá ọgbọ́n ẹ̀sìn ṣe bí òun sọ àgbọ̀ gbogbo nǹkan tẹ́ sọ àwọn ọdẹ pẹ̀lú nǹkan tí a sọ fún gọ́fìnà nígbàtà wàdé wọlé ọ̀dọ̀ synergy gbọ́dọ̀ wà. Yes. Now federal government state government tó fi dé local government torí a lọ sí ìlú yẹn lánàá o. mo rí gbogbo ẹ lórí ọgbọ́n bá ṣe dé ìlú yẹn a rí bí ìlú yẹn ṣe rí àwọn tó yẹ kó súnmọ́ wọn jù ní àwọn local government because àwọn tó ń gbé ìlú yẹn ọ̀ṣà àwọn tó yẹ kó ń japẹtẹ wọn ṣe kí wọ́n ṣàfẹ́ gbélé ayé wọn pé káwọn ṣáà jí kó jẹun káwọn lọ sóko àwọn kọ́kàn wọn balẹ̀ kò sí ọ̀lẹ́ níbo lálága káṣù bẹ̀yẹn wà ṣé gómìnà òrìlísì owó fálága káṣù ní kọ́ bọ́ta kó sọ ká gbọ́. president local government fund is not really felt so wọ́n fún local government 5 million kí ni kò fi sí òun ọ̀dẹ̀ lè sọ̀rọ̀ tó tó bá sọ̀rọ̀ wọ́n yọ láàárọ̀ la. ó padà sí ọwọ́ ìjọba and gẹ́gẹ́ bá a ti ṣe wà nígbà yẹn àti gbọ́ tí ẹ ní ẹ ti ń put up a security structure. Yes. ìwé ẹ̀kún àwa náà at the level of NAS we also tell the federal government thank you to give the necessary support this support because ìjọba náà ò lè dá ṣe. bẹ́ẹ̀ ni ní everywhere ìjọba ò lè dá ṣe ẹ bá wo àwọn advanced country gan wọ́n ní private security structure tó jẹ́ pé ọwọ́ àtẹ́pọ̀ tó ń ṣiṣẹ́ fún government ẹ̀ máa ṣe kí ni because àwọn tó mọ ìlú ó dàbí ìgbà tí president Tinubu tó wà ní Èkó tó create labour wood wash LNS wood wash yẹn gbà yẹn àwọn tó wà nínú àdúgbò ló máa mú bóyá wàá máa ṣiṣẹ́ bẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní àdúgbò wàá máa get information wàá máa fún ọlọ́pàá tó yẹ èèyàn bá lè dá lọ ẹ̀sùn fún ọlọ́pàá information lọ́lọ́pàá lọ fi ṣiṣẹ́ so ó jẹ́ kí gbogbo àwọn local area yẹn wà secured because àwọn agbanipa yìí wọn wá sí town. bẹ́ẹ̀ni wọn wá sí ìgboro. inú oko yẹn náà dúró sí. ẹ bá rí agbanipa tó bá wá kidnap nígboro ìyẹn ṣe bandit. àwọn kì í ṣe bandit. àwọn yẹn àwọn ẹrú gbòòrò la hostage yìí làwọn yóò. àwọn yóò fẹ́ di ohun ni. bandit ọwọ́ gbòòrò wa nínú àwọn inú oko yẹn náà ń dúró sí. náà ń dúró sí. ibẹ̀ dẹ̀ ni ó máa ń nídìí kí a wà kó secure because nísìnyí wọ́n ti tọrọ báyìí
ó ti dùn mọ́ wọ́n ti gbé student wọ́n ní kí wọ́n ṣe wá gbé student south west everywhere dàrú gbogbo everybody ní àlegbà ó ní bẹ́ẹ̀ àjà ara kó táwọn àjọsọ pé lókè yìí àti ìfẹ́ tó pé à ń dí ọ̀nà àbúlọ̀kù ọ̀nà ní pé tábà tó bá jáde ń sìtà búlọ̀kì gbogbo àwọn terrorist tó kú ọmọ wa dání yẹn wọ́n á fi government as under pressure. bẹ́ẹ̀ ni negotiation tó máa béèrè ẹ bá ń pàdé wọn negotiation tó máa béèrè àwọn gara ilé fún ìjọba wa láti achieve and ìjọba máa wà under pressure láti kówó yẹn sílẹ̀ fún kówó yẹn àbí kò tó bá béèrè láti kó sílẹ̀ tó bá dé ti rí gbà wàhálà ti dé tínú wọn ti dùn tó lọ ká máa expect wọn ní ibòmíì ní south west ní Èkìtì ní lọ́la God bless my brother wọ́n tún jẹ bẹ̀tẹ̀ lókè wọn lọ yá lónìí. bọ́ tí gbogbo wa bá dúró ká jẹ́ kó mọ̀ pé a support nǹkan tẹ́ ṣe yẹn agbára pa yìí ìjọba wa gbọ́dọ̀ pa yín ni. bẹ́ẹ̀ ni tàdé bẹ̀rẹ̀ tí gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ tó wà lẹ́nu wa is telling the government that we support you to kill these people we support you to finish these people and rescue our people. Tí a bá rí pé ìjọba ń gbé ìgbésẹ̀ I believe pé kí Nigerians can support àwọn security. ìjọba okay àwọn security náà ń try. security ò try ni wọ́n lọ sínú igbó tí mẹ́ta lọ tẹ landmines. títọ́ lọ pa wọ́n dànù kíní yẹn ó já àwọn kùtùkùtù báyìí family àwọn yẹn náà ní God bless àwọn náà ní family àwọn sójà tó kú síbẹ̀ yẹn náà ní family DSS tó kú síbẹ̀ ní family ọlọ́pàá tó kú síbẹ̀ ní family kátó sọ pé àwọn àmọ̀tẹ́kùn inú mi ló pé gómìnà náà ní 200 àmọ̀tẹ́kùn tó kú. ó ti kú. kọ́mi ọ̀bẹ lè pọ̀. a ní ọmọ a ní ìyàwó ní kìnìtàn tó jẹ́ pé àwọn ọmọ wọn náà akẹ́kọ̀ọ́ ni wọ́n náà so level tá a ti wà yìí wọ́n ṣe level ṣe and nígbà tá a sọ̀rọ̀ lánàá pé take politics away gómìnà náà dé sọ fún wa pé àsìkò yóò ṣe àsìkò láti fi ọ̀rọ̀ yìí ṣe politics nígbà kí everybody ká má dé pa eléyìí blame eléyìí mọ́ eléyìí blame no everybody should come together and coming together ọgbọ́n ọlọ́gbọ́n náà la fi ń ṣọgbọ́n gbà mí kí wọ́n pe everybody anybody tó bá ní òun mọ ọ̀nà òun mọ ways láti secure ìlú yìí ní Nàìjíríà ní south west because nǹkan tó bẹ̀rẹ̀ láti north tó ti wá ń wọlé wa tó wọ Kwara ọ̀dọ̀ wa bí ló ṣe tẹ́lẹ̀ tẹ́bá wọ́n táìmù tí mo lé wọn bára pa yẹn gbogbo ẹ̀sìn wẹ́lu but wọ́n rí pé gọ́ọ̀mẹ̀ntì kan support àwọn láti bá mi jà. wọ́n fi Kwara ṣe testing ground wọ́n dẹ̀ jẹ́ fi Kwara ṣe testing ground lọ́sẹ̀ wọ́n ti wọ south west wọ́n ti wọlé Èkìtì báyìí àwọn ọmọ kan yìí wà tán kú láti jọ ìwọ̀n tí kò mọ́lẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n àdúgbò yẹn àwọn tó kó ní ìbà security sọ pé àwọn ti round wọn ò lè advance but wọn ò lè attack wọn torí attack to try not to attack ìdí ọlọ́fẹ́ pa bàbá náà pa ẹ̀ so tí security bá sọ àwọn nǹkan bẹ́ẹ̀ fún wa táwa náà dẹ̀ rí pé ẹ̀sán follow up tiwa wá ní pé láti ṣe advocacy in the right way kí àwọn people yóò fi because they are on social media those criminals are on social media they are seeing everything we are doing so àwọn tó fi ń ṣe òṣèlú fine for them gbogbo wa náà lánàá mọ gbogbo wa la níyà tó bá ti kàn tó bá jẹ́ family wọn ló wà bẹ́ẹ̀ bóyá bó ṣe máa ṣe òun ni wọ́n ṣe ṣe so we at the leadership of NAS our interest in òṣèlú tẹ́lifọ̀dì ṣe our interest is that gbogbo nǹkan tó bá gbà kí wọ́n ṣe kí àlàáfíà kó wà kó tí ẹ ṣe pé àti gba ọmọ yẹn kó gba ọmọ yẹn kó ṣàti gba wọn nìkan kí wọ́n gbà kó dẹ̀ make sure gbogbo àwọn people yẹn owó òfin bá wọn. exactly wọn gbọ́dọ̀ lọ. nǹkan tí a fi lè fi ọwọ́ rọrí sùn nìyẹn torí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. bàbá continue láti fi pressure threatening government jù tí government bá lọ negotiate nǹkan ńlá fún wọn tó ta gòkè for bílíọ̀nù ẹgbàá ó ti dọ̀bẹ̀ nìyẹn. ó dọ̀bẹ̀ fún wọn nìyẹn so we do our statement we do our speech we encourage the government to engage the Irekunkun security network further and let them do all the activities and let them this government this present security structure we have in this country àwọn ló yanjú gbogbo ọ̀rọ̀ àìpògùn pààyàn kiri ní south east now tí ó dẹ̀ sí kankan mọ́. This is my brother from the southeast. When was the last time IPOB has killed or kidnapped people in southeast now? It is not. I think they are trying to reduce it. It has reduced drastically. That is what we call sincerity of purpose. We saw how did it resolve? The governor of Anambra stood his ground that Every Monday. That Monday sit at home. It cost him to lock down the market. It cost him to go head to head with those people.
So we cannot reduce the capacity of governors when it comes to securing their state. Same way we cannot reduce the capacity of the federal government. The state now made about to and we are seeing what the military are also doing against the ISWAP, the Boko Haram, the way they are bombing and doing everything to them. Call bomb or bandits, you know. Who see cotton bandits terrorists. They should be treated like terrorists. So like Allah wa fún wa ṣe and mo ko Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ wa àwọn olùkọ́ wa kí wọ́n padà sí àmín. So ẹ jẹ́ nǹkan gbòógì when we talk of security structure, we know your history, we know your record. Àṣelókè àwọn àníbàdàn ẹ jẹ́ ká tún gbọ́ ní ẹnu tẹ̀yìn náà nǹkan tá tún gbọ́ yìí náà á tún sọ́pọ́tù àwọn nǹkan tá ti gbọ́ tá máa tún kọ síta sí ìgbà pé nǹkan báyìí báyìí ló tún ṣẹlẹ̀ òkè ìjọba ṣe kí nǹkan bá wà ṣe sí Olúwa dá bàbá sí fún wa. Bàbá o, bàbá o, bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Wá ìdá.